mi ni Ọba Professor Ọ̀jọ̀gbọ́n Alexander Olúṣẹ́gun McGregor ti Olú Orílẹ̀ Ìlàwọ̀ ní Abeokuta. Pronunciation yẹn McGregor, orúkọ yẹn Scotland lórúkọ yẹn ti wá. Ìtumọ̀ ẹ̀ ní the son of a warrior, or the son of a shepherd, ọmọ ológun, ọmọ jagunjagun. Ṣùgbọ́n torí a wà ní orílẹ̀-èdè Yorùbá, a ní kí ni orúkọ ìbò ń ṣe ní ilé-èdè Yorùbá. Bàbá tèmi òun ló kọ́kọ́ jẹ́ orúkọ yẹn ní jẹ́ Gbàdàmọ́sí. Orúkọ Yorùbá ẹ̀ Gbàdàmọ́sí ni. Ṣùgbọ́n nígbà tó wà kékeré wọ́n travel lọ sí ìlú òyìnbó France, tí wọ́n lọ ja ogun, tí wọ́n enroll ní Queen's Army nígbà yẹn. Bàbá tá ń sọ yẹn 1863 náà bí wọn. Orúkọ òyìnbó tí wọ́n gbé padà wá sí ilẹ̀ Yorùbá ń jẹ́ McGregor. Orúkọ yẹn wọ́n dẹ̀ fún wọn torí ológun ni wọ́n, the son of a warrior ló ń jẹ́ McGregor. Orúkọ Yorùbá wọn Gbàdàmọ́sí ni. Orúkọ yẹn ti wà ń bẹ̀ bá a ṣe bá láyé nìyẹn since 1840s láti ń jẹ́ orúkọ yẹn. Kò sí ẹni tó bá wá sí Ìlàwọ̀ tí ò ní mọ orúkọ yẹn torí àwọn tó tò ìlú nìyẹn. Bàbá tá à ń sọ yìí àwọn ni Balógun Ìlàwọ̀ from 1916 to 1966. Ẹ̀gúnlé bàbá yìí ti wà pẹ̀lú láàfin. Mọ̀pẹ́lá ni bàbá yìí ti wá. Ohun tá à ń ṣe lónìí ni ayẹyẹ ìgbadé ọba. A ti gba adé ọba yẹn náà ní April, ṣùgbọ́n ayẹyẹ ìgbadé ọba wọ́n máa ń ṣe tí a bá ti parí bèbí yẹn ni a parí ní ọ̀sẹ̀ tó lọ yẹn. So ayẹyẹ là ń ṣe ń sìn torí ẹ̀ lè ṣe rí àwọn èèyàn tẹ́ pè ní jàǹkànjàǹkàn tó wá rí wa láti Èkó, láti Ilé-Ifẹ̀, láti ìlú òyìnbó. Àwọn onílẹ̀ ilé òòṣà tí wọ́n ń bọ̀ lọ́dọ̀ bàbá yìí lónìí ẹ̀lúkú ààrẹ o ẹ̀yẹ́ mọ̀ làwọn ilé bàbá yìí gangan lọ́rọ̀ fún ọmọ ògbó Èkó lá.
fún orílẹ̀ Ìlàwọ̀. Mo kí púpọ̀ ẹ kú oríire. Òní jẹ́ ọjọ́ àyájọ́ tó dára púpọ̀ torí pé ọba tí Ọlọ́run Olódùmarè fi ọpọlọ kẹ́ni, mo dẹ̀ ní ìgbàgbọ́ pé ìyàtọ̀ ó ti bá gbogbo ìlú. Kábíyèsí tí Ọlọ́run ń gbéga yìí, òun rò pé káwọn wálé láti wá tún ìlú àwọn ṣe, káwọn wálé láti wá tún orírun àwọn ṣe, káwọn wálé láti wá ṣe nǹkan mèremère tí Ọlọ́run Olódùmarè ti gbé ọwọ́ àwọn ṣe ní ìlú aláwọ̀ funfun. Mo dẹ̀ ní ìgbàgbọ́ pé ire ti dé o, ire ti dé bá gbogbo ìlú Ìlàwọ̀ pátápátá. Kábíyèsí mo kí o lórúkọ gbogbo orí adé tó wà bí ni mo ṣe ń bá yín sọ pé ọba ló lè tù, ọba ló làgbá, ọba ló ní ará ètò ìbọn lójú ogun. Ìtumọ̀ ní pé àti ohun àti ẹ̀ èyí tó da ẹ̀yin lẹ́ni, èyí tí ò da ẹ̀yin lẹ́ni, gbogbo wọn lẹ máa fà mọ́ra láti rí ìdàgbàsókè ní ìlú. Lágbára Ọlọ́run Olódùmarè, Ọlọ́run á bá mi dúró tì yín o. Olórí Adéyẹmíkẹ́ Adémilúyì Ògúnwùsì, ìyàwó Ọọ̀ni Adéyẹyè Ẹnìtàn Ògúnwùsì Ọ̀jájá ẹlẹ́ẹ̀kejì. Àwa ṣe coronation ọba Professor McGregor lẹ́ni. Wọ́n jẹ ọba orílẹ̀ Ìlàwọ̀ lẹ́ni. Kábíyèsí is a very intelligent person. He's very industrious. As you might be aware, Kábíyèsí is a direct descendant of Ooni Ajagun Adémilúyì. So ọmọọba ni wọ́n tán tún wá jẹ ọba. So he has a charisma, and I am sure, 101% sure, he can use his intellect. He can use everything he has, to develop orílẹ̀ Ìlàwọ̀. Ọmọọba ambassador Dr. Yèyé Lára Fáṣọlá. Bí àwọn àgbàlagbà ṣe sọ, wọ́n ní tí èèyàn bá ń ṣe dáadáa láàrin ìlú, wọ́n ní oyè ni wọ́n máa fi ń dá orú wọn ní ọlá. Àti pàápàá gẹ́gẹ́ bí mo ṣe jẹ́ obìnrin tí mo dẹ̀ jọmọba tá a dẹ̀ lè jọba, ìyẹn ló jẹ́ kí wọ́n máa fi oyè tó dára wọ́n fi ń fún wa lóyè. Ìmọ̀ràn mi sí àwọn ọmọ Yorùbá tí wọ́n fẹ́ dá àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá nù ni wípé ẹni tó bá ṣe orú ẹ̀ bí ìgbà tó nítàn wọn ò jẹ́ èèyàn rárá ni, nítorí pé àṣà àti ìṣe wa ìyẹn ló ń jẹ́ ká jẹ́ èèyàn, ìyẹn ló ń jẹ́ kán lè fi mọ̀ wá ní àwùjọ gbogbo ibi tá a bá lọ, even káàkiri àgbáláyé. Ìṣe wa, àṣà wa ló ń jẹ́ kán fi dá wa mọ̀ pé ọmọ ilẹ̀ Káàárọ̀-o-jíire. Mo ṣàdúrà fún bàbá mi, His Royal Majesty Ọba Alexander Olúṣẹ́gun McGregor, wípé wọ́n pẹ́ lórí tí àwọn bàbá wọn, Elédùmarè á dúró tì wọ́n, àwọn gbárùmọ̀lẹ̀ á dúró tì wọ́n, àwọn alálẹ̀ ìlú Ìlàwọ̀ pàápàá wọ́n á dúró tì wọ́n láti lè darí àwọn èèyàn wọn. Mo gbàdúrà pé Elédùmarè á bá mi fà wọ́n lọ sókè jù báyìí lọ, á fún wọn ní okun àti agbára láti lè darí àwọn èèyàn wọn. Our brothers, what is the left hand, and when the left hand, what that hand will be perfectly laid. They wash their hands together, and we are now one big family. That's why we are
ibi tí wọ́n ti ń ṣọdẹ ni wọ́n ti rí bí ọ̀hún náà gangan ẹlẹ́kùn mẹ́fà èyí bẹ́ẹ̀ bàbá yín tẹ̀ dó sí kábíyèsí ìgbà tí bàbá yín tẹ̀ dó bẹ̀ gangan wọ́n ń ṣiṣẹ́ ọdẹ wọ́n ń ṣiṣẹ́ kádífá wọ́n ń ṣiṣẹ́ àgbẹ̀ láàfin bàbá yín mà pé balógun padà má sí lórúkọ bàbá yín gangan àwọn orílẹ̀-èdè ilé òòṣà tí wọ́n ń bọ̀ lọ́dọ̀ bàbá yín lónìí ẹlùkù ààrẹ o ẹyẹ máa la àwọn ilé bàbá yín gangan lọ́wọ́ fún ọmọ ògbó èkó lá lónìí mo ti bá láàfin bàbá yín. DIG Wálé Àfọláṣadé alága ìjọba ìbílẹ̀ Òdẹ̀dà mo dáyà lẹ́nu fún mi pé Ọlọ́run gbé wọn dé ipò yìí torí pé wọ́n ti ń ṣe bí ọba lánàá kó tó dé tó gbàdúrà pé kí Ọlọ́run jẹ́ kí gbà wọn ìgbà yìí kó tún wà orí ìtẹ́ náà kó má gbóná mọ́. mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín tẹ́ wá síbí tẹ́ wá bá wa ṣe ayẹyẹ ìgbàdé ọba yìí. mo dúpẹ́ lọ́wọ́ one and only OONIRISA. I thank you for coming. ẹ ṣé o. àwọn dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn adé ọba tó wà níbí pẹ̀lú àwọn adélé ọba tó wà níbí náà pẹ̀lú àwọn olóyè wa olóyè Ẹ̀gbá ìsà Ẹ̀gbá ọ̀tún Ẹ̀gbá ìyálóde Ẹ̀gbá mo kí gbogbo yín o mo kí gbogbo àwọn olóyè tajẹ lánàá àtàwọn olóyè tajẹ lónìí mo kí gbogbo yín. Again, I thank Imperial Majesty for gracing the occasion in spite of a very, very tight schedule. That's why when we say blood is thicker than water, but today is a manifestation of that. I thank Ooni for gracing the occasion. It's a beginning of great things to come. And by the grace of God, we shall all witness the greatness of God.